ìbà Ọlọ́run. Ìyábọ̀ Òjó pé ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní àròlé Bàbá Ìjẹ̀ṣà ó ní kí ó jọ̀ọ́ o kí ó dẹ́kun àti máa sọ̀rọ̀ òun fún gbogbo èèyàn àgbáyé pé orí òun ti ń wú o. Ó ní tí ó bá lè ṣe léyìí pé òun wá fún ní $1 million kí ó jọ̀ọ́ kí ó bá òun dẹ́kun ọ̀rọ̀ sísọ fún aráyé. Bẹ́ẹ̀ sì Ṣùkúṣeré tí gbogbo èèyàn mọ̀ sí àròlé Bàbá Ìjẹ̀ṣà ó ní láò pé òun ò lè gba ẹ̀yìn ba ẹbọ jẹ́ pé ẹni bá dalẹ̀ ó balẹ̀ lọ pé gbogbo èèyàn ni ó so nígbàwọ́ ètò yìí pé tí òun bá ṣe bẹ́ẹ̀ pé òun ti da ọ̀dàlẹ̀ nìyẹn pé àwọn èèyàn ti sọ fún òun pé kí òun send account number òun sí online pé owó tí wọ́n fi máa ṣe ètò yìí pé àwọn máa send ẹ̀ sí òun. Èèyàn bíi King Infinity ló sọ bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ sì ni Koko Zaria àti MC Olúọmọ ní Òṣòdì. Irúnjà àfinúsọ lórúkọ tèmi, ìlẹ̀kẹ̀já tòun tòwú. Èmi ni pírẹ́sídẹ́ǹtì òpùrọ́, bẹ́ẹ̀ sì ni èmi tí mo gbarúgbó tòwútòwú tí mo gbọ̀n yá àgbà bí ẹni gbọ̀nwú alápáyàrí ọ̀sán tí bọ́ láàrin òru. Èmi tí mo kéré ń bi ọjọ́ orí tí mo dàgbà níbi ọkà sàrà. Ẹ jòkóó kẹ máa wá nǹkan bù sórí gẹ́rẹ́gẹ́ ní aago 7 alẹ́ lù láì farapa. Gómìnà ìpínlẹ̀ èdè Nàìjíríà ó lóun ti fọwọ́ sí o kí Sunday Igboho kí ó lọ́ọ́ kojú àwọn Fúlàní pé àmọ́ pé wọ́n fẹ́ di Yorùbá nation pé òun ni ò ní lè possible pé wọ́n sì máa ronú sí i. Sunday Igboho sì dá a lóhùn pé àtọ́jú àti mú kò séyìí tí òun ò lè gbé sáré nínú méjèèjì o pé kán lọ kojú àwọn Fúlàní àti pé ká pín ní ilẹ̀ Yorùbá ní ọ̀tọ̀ọ̀tọ̀ pé ó rọ̀ òun lọ́rùn. Ìròyìn ò ní ju báyìí náà lọ. Ẹ jòkó ká wá nǹkan bù sórí. Orúkọ tèmi ni àròlé Bàbá Ìjẹ̀ṣà, bẹ́ẹ̀ sì ni Ṣùkúṣeré náà ní orúkọ mi. Ẹni tó ṣe agbátẹrù ìròyìn náà ní King Infinity àti MC Olúọmọ ní Òṣòdì àti Koko Zaria. Ẹni tó ṣe olùdarí ètò náà ni Taofik Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Àpáta, ìyẹn promoter ní òde Ìbàdàn. Ẹ máa gbọ́ kókó inú ìwé ìròyìn náà, ẹ lànà lẹ̀bi ẹsẹ̀ ẹran.